gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, èmi kò má dẹ̀ kọrin o. gbàgede àṣà ni, Gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ètò. Kadi koroba o, kadi suku, kadadi mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹfẹ́ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o, kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà kọ́mọ. Gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Àjàyí látọ́kùn ètò yẹn ò bẹ́ẹ̀. Àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mojísọ́lá àṣà Àjàyí Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni ètò. bẹ́ẹ̀ náà ní sẹ́ Gbàgede àṣà lètò. A kú ọdún o, a kú ọdún, ẹ̀mí yóò ṣọ̀pọ̀ rẹ̀ o, a kú ọdún. Mo ní kí n máa fèyí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbàgede àṣà, ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò àgbáńlá ayé, gbogbo ẹ̀yin múmìnà òdodo, aláwa tá a gba ogun àwẹ̀ akúdára wa mọ̀, lágbára lọ́wọ́ Elédùmarè, ojú a máa rọdún o. Àṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ àṣọdúnmọ́dún, àwọn ni kí n má gbé yín wá. Àṣà àwọn baba ńlá wa ni, ọ̀rọ̀ àwọn baba ńlá wa sì ni pẹ̀lú. Lágbára lọ́wọ́ Ọlọ́run á ṣọ̀pọ̀dún láyé o. Àwẹ̀ tí ń bọ̀ yóò bá wa láyé, yóò bá wa láàyè, yóò sì tún bá wa láyé ara wa. Mẹ́ta ni o, ẹ má dà pọ̀, kó bá ní láyé, kó bá ní láàyè, ká wà lálàáfíà, ká má dòkú, kó sì wá bá wa láyé ara wa, ká wà nípò tó dáa, ayé ààyè àti ààyè rere. Ẹ wò ó, àṣà Yorùbá gbayì púpọ̀, èdè Yorùbá gbayì gbà. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń wò mí lórí ìkànnì Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣàn àti Yèyé Gbàgede Àṣà TV. Ẹ wò ó, mo ní òjò ìbárò apàgbìn ọlá ìkarahun nìgbín jẹ. Bí ò bá wá sí ọlá Elédùmarè, gbọ́dọ̀ àbá wà lónìí. Ògbòrò ganjigan bá mi ọ̀pá kòròkò yagi ẹ̀bá ọ̀nà kábíyèsí Elédùmarè ìbà rẹ o. O mímí wò tí mímí wò, àṣẹ yóò wù lọ lọ́rùn. Dákun o, àìbẹ̀lábẹ̀ aláwùrábí, má ṣe búburú fáwa o, ẹ̀bẹ̀ lábẹ́ ọ Elédùmarè. Yèyé àṣà yìí rèé, Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín, àfẹ̀bí sínú kò ń jẹ ahun. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú, má sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn, torí tí mo kápá ọ̀kánjú àmì ni. Àríkẹ́ ọmọ ajó má níwòrán, mo tún ti lété ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí, ọmọ àfi bàràpilẹ̀ ọ̀rọ̀, tapá ti tan ìrúwà òjòkó, agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o. Agbe ló máa ń dájà tiwa. Ẹ ṣáà ti mọ̀, nílò atótónu mọ́ wípé lórí ètò Gbàgede Àṣà yìí gangan, àní lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ńlá tí ń ṣègbélárugẹ àṣà wa, torí bá méjì kọ́, nítorí kó má bàa parun ni, nítorí pé ọmọ tó bá sọ lẹ́nu wọn ló sàpò ìyàkọ́, tẹnitẹni tàkísà ń ta àtàn, kọ́ńbó ló ní mú àgbọn ìsàlẹ̀ lóní họ́wùhọ́wù. Ìgbélárugẹ àṣà Yorùbá ń tèmi tí mo jẹ́ Yèyé Gbàgede Àṣà. Ìgbélárugẹ àṣà Yorùbá ní tiwa o, lórí ìkànnì Bàbá Gbàgede Ìmọ̀ TV, àdékágbé àṣà tiwantiwa lárugẹ, nítorí bá méjì kọ́ kó má bàa parun ni. Ẹ má jẹ́ ó parun, ẹ má jẹ́ ó bàjẹ́ o. Àṣà Yorùbá ó ṣáà ń ṣe mí bí orí lẹ́ni, ọdún ń bẹ lára mi. Bí n bá ti ṣètò tán báyìí, ó lè wá gbé bọ́dì rẹ̀ lágbètán kí n lọ rí gẹran ọdún àbí àti àwa tá a gbọgbọn àwẹ̀. Ẹ wò ó, mo kàn fẹ́ ká kíyèsára, gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá àtàtà, mo fẹ́ ká kíyèsára, torí gbogbo ìran Yorùbá pátápátá mo fẹ́ ká yàgò fún àṣà àtọ̀húnrìnwá, mo fẹ́ ká yàgò fún àwọn nǹkan tí ń pa àṣà wa rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ti ẹ̀ gbàgbọ́ wípé
ọ̀làjú 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 wọ́n ní ọ̀làjú ló pa àṣà wa rẹ́ èmi ò gbẹ́lẹ̀ ìgbọ́ o nítorí pé àwọn baba ńlá wa ti lajú látayé báyé ni wọn ò díjú ojú wọn ò fọ́ bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ mọ̀ pé láyé àtijọ́ ẹsẹ̀ làwọn baba wa máa fi rin ọ̀nà jíjìn réré kódà mo gbọ́ nínú ìtàn wípé bí wọ́n bá lọ Mẹ́kà látijọ́ ó ní iye oṣù tí wọ́n ti gbéra torí pé ẹsẹ̀ ló máa fi rìn anyhow mo gbọ́ nínú ìtàn ní iṣẹ́ ìwádìí ló fi yé mi bẹ́ẹ̀ ẹsẹ̀ ni wọ́n fi rìn ṣùgbọ́n gbà tó làjú dé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dé àwọn baba wa sì tẹ́wọ́ gbà ṣe pé àwọn baba wa náà lajú lèmi ò ṣe gbàgbọ́ wípé ọ̀làjú ní ń pa àṣà rẹ̀ àìlákíyèsí ló ń bàṣà jẹ́ mo fẹ́ kí gbogbo ìran Yorùbá kíyèsára nítorí ilẹ̀ olómìnira Yorùbá nation tá à ń lọ yàfi ká débẹ̀ dandan bá a bá wá débẹ̀ ẹ má jẹ́ ó jẹ́ pé àwọn àtọ̀rìnwá òyìnbó aláwọ̀ funfun láti bọ́ sábẹ́ ẹ̀sìn rú ẹ̀ lèmi ṣe ń ké tantan wípé Yorùbá nation now àṣà tiwantiwa ò sì gbọdọ̀ parun bẹ́ẹ̀ ni àwọn baba wa lajú nígbà òyìnbó kó ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dé wọ́n tẹ́wọ́ gbà á èyí tí wọ́n ń pè ní káà òyìnbó máa tún kó ọkọ̀ èrò dé akẹ́rùkérò bọ́ọ̀sì àwọn baba wa tẹ́wọ́ gbà á ṣe rí i pé àwọn baba wa náà lajú láyé àtijọ́ àwọn baba wa wọ́n tẹ́wọ́ gba oríṣiríṣi nǹkan ṣé bẹ́ẹ̀ mọ̀ pé òkúta méjì kan papọ̀ ṣàrà òun ni wọ́n fi ń ṣáná láyé ìgbà kan òun la fi ń ṣáná ṣùgbọ́n gbà tí ayé ọ̀làjú dé wọ́n ṣe ìṣáná wà ìṣáná wọ́n pè ìṣáná kan ní ìṣáná ẹlẹ́ta táwa ti ẹ̀gbọ́njú bá ìṣáná òun gbajúmọ̀ o Yorùbá máa fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹnjìníà wa Daniel ó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta bẹ́ẹ̀ ni ìṣáná ẹlẹ́ta ọ̀hún nígbà tí ọ̀làjú kó dé àwọn baba wa tún tẹ́wọ́ gbà á ilé mi ṣe ń sọ wípé àwọn baba wa náà lajú wọ́n sì tẹ́wọ́ gba ayé ọ̀làjú láyé àtijọ́ oòrùn ni wọ́n fi ń ka wákàtí nígbà kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ oòrùn ni wọ́n fi ń ka wákàtí nígbà kan bẹ́ẹ̀ ni bóòrùn bá ti yọ wọ́n ti mọ yago tó lù bóòrùn bá ti ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti mọ yago tó lù bó bá kàn tàrí wọ́n mọ yago tó lù ṣùgbọ́n tí òòrùn bá ti ń wọ̀ àwọn baba wa mọ yago tó lù wọ́n tún pe òòrùn kan ní tọmọ sóko wọ́n pe òòrùn kan ní tọmọ sóko ó ń tan ọmọ sóko ni ó níye aago tó lù nígbà tí wọ́n fi òòrùn ka wákàtí nígbà náà ṣùgbọ́n nígbà tí òyìnbó àti ọ̀làjú tí wọ́n kó aago dé aago ọwọ́ táǹdé sọ́rùn ọwọ́ àti táró ògiri àtàwọn aago oríṣiríṣi àwọn baba wa tún ṣe kíni wọ́n tún tẹ́wọ́ gbà òun lèmi fi ń sọ fún yín pé kì í ṣe ọ̀làjú nípa àṣà wa rẹ o àwọn nǹkan tá à kíyèsí àwọn àfarawé àwọn àṣà aláṣà àṣà tọ̀húnrìnwá tá à ń tẹ́wọ́ gbà tó yẹ pé nítòyìnbó bá ti lè ṣe tí ò dá nílùú wọn wọ́n bá lè taari ẹ̀ sí ìran Yorùbá ìṣe láfi yín hàn bí ìgbà tí ajá bá fi yín hàn nǹkan òun ni mo ṣe ń pè wá ṣàkíyèsí pé kí ìran Yorùbá má bàa parẹ́ ẹ jẹ́ ká kíyèsára nítorí pé ìran tí wọ́n bá ti fẹ́ parẹ́ tí wọ́n ti fẹ́ parun tí ò ní sí mọ́ lórí ilẹ̀ àṣà wọn àti èdè wọn ni wọn ò kọ́kọ́ gbà lọ́wọ́ wọn àìní àgbọ́yé ẹ̀sìn ó kúnnú tí ń fa ìfàsẹ́yìn bá àṣà Yorùbá ẹ̀sìn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ bẹ́ẹ̀ lómi ìbá ti rí ẹni tí ó wọ aṣọ agbádá tó wá dé fìlà abetí ajá sí wọ́n ti sọ ọ́ di babaláwo ìmúra ọ̀tọ̀ o ìmúra àṣà tiwantiwa tó jẹ́ àṣà Yorùbá ọ̀tọ̀ àṣà àwọn òyìnbó ní wọ súùtù àṣà àwọn ìran baba ńlá mi ní wọ agbádá ní wọ ìró àti bùbá bí mo ṣe wà lẹ̀kẹ̀ sórí wà sọ́rùn yìí bẹ́ẹ̀ lómi ìbá rí mi ní ṣọ́ọ̀ṣì bí mo bá wà sórí wà sọ́rùn wọn ni àwọn ìyá olóòṣà ti dé ẹ máa wọlé ẹ máa rọra àní nínú àṣà ká ṣe ara lọ́ṣọ̀ọ́ ká ṣe ara lóge ni ká lò lẹ̀kẹ̀ èèyàn pàtàkì nísìnyí lò lẹ̀kẹ̀ láyé àtijọ́ elébi àti olófo àti akárẹ ẹni tí ebi ń pa kò lè lo lẹ̀kẹ̀ nítorí pé àwọn owó ńláńlá ni wọ́n ń ta ìlẹ̀kẹ̀ lẹ̀kẹ̀ sì pé oríṣiríṣi ṣùgbọ́n mi ò máa wọn oríṣiríṣi ìlẹ̀kẹ̀ ẹ̀mí mọ́ wa lónìí àyànnà náà ń bò bá yá nínú ètò gbàgede àṣà onírúurú àwọn ìlẹ̀kẹ̀ tá a ní nílẹ̀ Yorùbá tí àwọn baba ńlá wa sì fi ṣe ògì ara wọn ọ̀pọ̀ gbàgbọ́ wípé gbogbo ọ̀làjúdé èmi ò gbà bẹ́ẹ̀ rárá ẹ wò ó ẹ jẹ́ ká kíyèsára ká fa àṣà tiwantiwa mọ́ra ọ̀tọ̀ lẹ̀sìn ó ọ̀tọ̀ làṣà ṣùgbọ́n ìran Yorùbá dá àwọn gba ìgbà níbi ká ṣe kíni níbi ká lámùmọ́ra intolerance lè wọ ẹ̀ Yorùbá lè tolerate anything
bẹ́ẹ̀ ni Yorùbá lámúmọ́ra gbogbo ẹ̀yà ló lè bá Yorùbá gbé kò sẹ́yà tí ò lè bá Yorùbá gbé bí àṣà ìyá mi wọ́n ní mo lè bá wèrè gbélé tí ò ní gé mi jẹ àṣà Yorùbá nù ń gbò jẹ́ pé tí wèrè ẹ̀ bá ti dé sí máa ra pátì sáàyè ẹ̀ ni bẹ́ẹ̀ ni Yorùbá lè bá ẹnikẹ́ni gbé Yorùbá lè bá ẹ̀yàkẹ́yà gbé òun ló fi jẹ́ pé ó rọrùn fún àwọn ẹ̀yà ìmíì àwọn àjòjì tí ń bá Yorùbá gbé láti gbédè wa Yorùbá kó ni mọ́ra bẹ́ẹ̀ ni ẹ wò ó nǹkan bẹ omi ń bẹ lámù wa fún tòní òwe ń bẹ iṣẹ́ àmúrelé wa ń bẹ àròkò ń bẹ àlejò sì ń bẹ lórí ètò yìí lónìí tẹ́ ẹ gbádùn wọn ẹ mọ̀ pé mo sọ pé abala kan ń bẹ lórí ètò yìí tá a pè ní ìbílẹ̀ ní mí níbi títí a ti máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nípa ewé àti egbò àwọn baba ńlá wa èyí táwa ìwé ìwòye olùmọ́tà sọ pé irọ́ kò dá kinní kan ebú òfàṣà wọn lẹ̀ wọ́n lo nǹkan abínibí wọn ẹjá wa náà gbé tiwa lárugẹ ewé ń jẹ́ oògùn ń jẹ́ ewé ń bẹ egbò sì tún wà nílẹ̀ Yorùbá èyí tí ń ṣe àwòtán àìsàn tí ń ṣe àwòtán àrùn tí ń ṣe àwòtán oríṣiríṣi nǹkan lágọ̀ọ́ ara tí ó sì jẹ́ wípé àwọn àlejò wa àlejò pàtàkì tí mo gbé wá lónìí ọmọ orílẹ̀-èdè Kútọ́nù ni wọ́n bẹ́ẹ̀ ni ní Benin Republic wọ́n ò bá wa yànnàná ẹ̀ oníṣègùn tó dáńtọ́ ó mewé ó megbò ó sì mọ òògùn ẹ wò ó nǹkan kì í bẹ̀ ṣùgbọ́n ká tó pàlejò wa wọlé ẹ jẹ́ ṣe báyìí iṣẹ́ àmúrelé wa tòní èkì fún wa níṣẹ́ àmúrelé gbogbo àwa tá a tàtẹ̀jíṣẹ́ ní tá a fi èrò wa ránṣẹ́ gbogbo ẹ̀ ni mo rí o mo ní kí n kóró kí n kọ́fà kí n sì kó ń tàfà torí pé oró ò ní gbéra rẹ̀ lọ́dọ̀ ẹranko ni ọfà náà ní dira rẹ̀ lámúrè pẹ́ fún ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá tí ẹ sì ń fi ìròyìn ránṣẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ipa ò ní pín o àjọṣe wa ò wá ní bàjẹ́ gbogbo yín pátápátá bẹ́ẹ̀ ṣe kọ́ kọ́ńbọ́ọ̀kì àwọn èbó iṣẹ́ àmúrelé tí mo fún wa ní eléyìí tó kọjá mo ní kọ òyìnbó igbá ńlá dogi kọ àkàṣùbàǹbà lọ́rẹ́ ẹ̀kọ́ gèrè lédè òyìnbó ní kẹ́kọ́ o mo ní lábàkádà ẹ̀kọ́ léèbó ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé kò sí èbó ẹ̀ o èmi bí yún gbé yín mọ́lẹ̀ ni mo fi yún gbé yín mọ́ra ni bí àṣà aláṣà mo gbé yín mọ́ra mo yá gbé yín gógó mo gbé yín láńdíkàpù bẹ́ẹ̀ ni àìmọye nǹkan tí Yorùbá ní tí ò sí èbó ẹ̀ má jẹ́ àparọ́ tán ra wa jẹ ẹ dákun kí ni àìmọye nǹkan tó òyìnbó náà ní tí ò sí Yorùbá ẹ̀ o búrẹ́dì bí fún àpẹẹrẹ búrẹ́dì bread lòyìnbó ń pè Yorùbá sì lo èdè àyálò tiwọn pé búrẹ́dì ntẹ́ èèyàn bá ní tó jẹ́ tiẹ̀ ní ó mọ̀ tó mọ̀ ẹ̀ ní òfin ló kọ bẹ́ẹ̀ ni àìmọye òyìnbó èdè òyìnbó ló wà tí ò sí Yorùbá ẹ̀ tó jẹ́ pé a kàn yá nǹkan kan lò èdè alápèjúwe lédè Yorùbá kò sí bá a ṣe lè sọ yóò yé ni yékéyéké kódà yóò yé àjòjì tí bá ń gbé láyìíká wa àìmọye èdè Yorùbá ni ò sí òyìnbó ẹ̀ o àìmọye ni ò sí òyìnbó ẹ jẹ́ wá fún wa ní iṣẹ́ àmúrelé wa tòní ẹ wò ó iṣẹ́ àmúrelé wa tòní kò pọ̀ rárá mo ní ká dárúkọ orúkọ mìíràn tí Yorùbá ń pe apẹ̀rẹ̀ sọ orúkọ míì tí Yorùbá tún ń pe apẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ bá mi fi sí orí ibi comment box wa yìí ẹ bá ń fi síbẹ̀ ẹ wá like ẹ má gbàgbé Oyèyé Gbàgede Àṣà TV òun ní ọmọ tuntun jòjòló èyí tí bàbá Gbàgede Ìmọ̀ TV tó ṣẹ̀ bí ẹ máa bá wa fọn ká bí elépète tí yín ò ní ta ẹ sì ní mórí búṣọ ẹnu ẹ bá wa fọn ká ẹ pin kálẹ̀ jẹ́ káwọn èèyàn ó dá mọ̀ ẹ jẹ́ kí wọ́n dá mọ̀ mo sì ń pariwo tántán ẹjọ́ ẹ wá polówó ọjà lórí ètò Gbàgede Àṣà ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi owó tí ò ga ni lára náà là á ṣe fún yín owó tí ò fàkóyà là ń polówó ọjà lórí ètò yìí bẹ́ẹ̀ ni ẹ wá polówó ọjà yín lórí ètò yìí warawara lẹ́ẹ̀mata 080 39 72 2703 080 39 72 2703 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gẹ́gẹ́gẹ́gẹ́ èdè ìlú wa mo lòun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan tẹ́ pè sí òun nù àti 00 28 48 1850 080 28 48 1850 àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun lẹ́ẹ̀fi kàn sí mi bẹ́ẹ̀ bá fẹ́
polówó ọjà lórí ètò yìí tàbí ẹ fẹ́ nǹkan kan látọ̀dọ̀ àlejò èyíkéyìí tá a bá ti gbé wá tàbí tá a ṣẹ̀ṣẹ̀ gbé wá ẹ pè mí ń tọ́ yín sọ́nà torí pé ọ̀gọ̀ọ̀gọ̀ ọ̀nà báyìí lálákè sọ ẹ jẹ́ fún yín níṣẹ́ àmúrelé wa tòní sọ orúkọ míì tí Yorùbá ń pe apẹ̀rẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí bó bá ṣe yé ọ sí o ẹ fi sí ẹ̀kọ́ sínú comment section ní ṣàlàyé ọ̀rọ̀ yìí bó bá ṣe yé ọ sí ẹ ní kí wọ́n mo ní kẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí bó bá ṣe yé yín sí ṣàlàyé ohun tí Yorùbá ń pè ní ìkéèmọ̀ ìbéèrè kejì nù ṣàlàyé bó bá ṣe yé ọ sí ohun tí Yorùbá ń pè ní ìkéèmọ̀ ẹ tún wá ṣàlàyé ìbéèrè mẹ́ta péré náà ni mo mú wá fún yín ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ tún wá ṣàlàyé bó bá ṣe yé yín sí o ẹnu kì í wọ́n lára rẹ bí afọ́ kéèmọ̀ ẹni pé mo ti sún yín síwájú lórí ìbéèrè kejì mo fi ìbéèrè kẹta mo fi sún yín síwájú mo tún fún yín lórí ìjónù nítorí pé ìgbádùn ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà báyìí ń ló jẹ èmi Yèyé Gbàgede Àṣà lógún ìgbádùn yín ló jẹ mí lógún lórí ètò yìí ẹ máa fi kọ́mẹ̀ntì yín sí abẹ́ comment section yẹn ẹ láìkí ẹ subscribe sórí Yèyé Gbàgede Àṣà TV ó yá o bẹ́ẹ̀ bá ti wá rí aago tó yìnbó ń pè ní bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ́ rí tí wọ́n pè ní hall ẹ buwọ́lù ìyún ni ó máa gbé wá fún yín nígbàkúùgbà tá a bá ti ń ṣe ètò tá a ti mú àwọn ètò wa wá lórí ìkànnì yìí ẹ wo mo mú òwe wá o mo sọ fún yín ètò Gbàgede Àṣà kún fọ́fọ́ ni èèyàn tó bá lówó òtẹ́rù wọn bá tí ó fi tanná ló mú òwe ń bẹ lórí ètò yìí ẹ jẹ́ fún yín lówó ètò ní mo ní òwe mi kìíní sọ pé bí ilé bá kan ilé tí ilé súnmọ́lé ni o tí ọ̀dẹ̀dẹ̀ sì kan ọ̀dẹ̀dẹ̀ bá ò bá fẹ́ ni níbẹ̀ a kì í tábẹ́rẹ́ kò tí ì parí o bí ilé bá kan lé bí ọ̀dẹ̀dẹ̀ kan ọ̀dẹ̀dẹ̀ tí ilé bá súnmọ́ra wọn ní jẹ́ bẹ́ẹ̀ bá ò bá fẹ́ ni níbẹ̀ a kì í tábẹ́rẹ́ ẹni a bá fẹ́ níbẹ̀ a máa tóbi ju erin lọ òwe Yorùbá ní bí ilé bá kan lé bọ́dẹ̀dẹ̀ bá kan ọ̀dẹ̀dẹ̀ bá ò fẹ́ ni níbẹ̀ a kì í tábẹ́rẹ́ ẹni tí a bá wá fẹ́ níbẹ̀ ńkọ́ a máa tóbi ju erin lọ òwe yìí túmọ̀ sí pé wọn ò fẹ́ lu òǹdarin ọ̀rẹ́ wa ń gbọ́ ta ni ó bọ̀ gbé kò sẹ́ni tí ó bọ̀ gbé òwe mi kejì sọ pé bá ò dá ṣíṣe sílẹ̀ ìwé ẹlẹ́ẹ̀kejì náà tá a bá dá ṣíṣe sílẹ̀ tá ò ṣènáwó ìjọ ìbànújẹ́ bá gba kò fáyọ̀ ẹni ní dúró ti ní èèyàn tá a bá ní bá ní dárò àròkàn òwe ni bá ò dá ṣíṣe sílẹ̀ tá ò ṣènáwó ìjọ tí ìbànújẹ́ bá gba kò fáyọ̀ ẹni ní dúró ti ní èèyàn tá a bá ní bá ní kẹ́dùn àròkàn lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáńlá ayé ìbànújẹ́ ò ní gba kò fáyọ̀ fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọdún tá a sì ń ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run tẹ̀mí yóò bá wa láyé yóò bá wa láàyè yóò sì bá wa láàyè rere òwe mi kẹta sọ pé bá ti ṣe làwí ẹnìkan èèyàn àna rẹ̀ lódì òwe ní ntàbà ṣe láwì bá délé àná máa wíru tán wíyọ̀ tán sọ lọ síwájú tán sọ lọ sẹ́yìn ṣàkátà pàrà làásìtọ̀ títọ́ bá ti ń yí láyè jù yóò ti di takú wárápà ẹni pé òwe mi ń wọnú ara wọn òwe ń wọnú òwe ẹ wò ó èmi súnmọ́ àwọn àgbà ni ọmọ ọ̀dọ̀ àgbà ni mí mo súnmọ́ àwọn àgbà láì àwọn àgbà tàtijọ́ ni mo fi mọ òwe ẹ̀yin náà ẹ̀ súnmọ́ àgbà ẹ̀kọ́ òwe ẹ̀kọ́ àṣà nítorí pé òwe lẹṣin ọ̀rọ̀ báyìí lẹṣin òwe bí ọ̀rọ̀ bá sọnù nǹkan òwe láàfin wà bá ti ṣe làáwí ẹnìkan kì í yan àna rẹ̀ lódì ẹ wò ó òwe tó tún farajọ òwe ẹlẹ́ẹ̀kẹrin ni pé báyìí ni wọ́n ṣe nǹkan mi kò yí padà láéláé látijọ́ aláyé ti dáyé ni báyìí ni màá ṣe nǹkan mi ebi nǹkan mi ni ó bá ṣe wù mí ni wọ́n sì ṣe báyìí ni wọ́n ṣe nǹkan mi kò yí padà láyéláyé látijọ́ aláyé ti dáyé òwe mi kẹrin nu ẹ wò ó ẹ jẹ́ fún yín lówe kan sí kí n wá lọ fún yín ní àròkò fún tòní òwe karùn-ún sọ pé àgbà tó jàjẹ́ ẹ̀wẹ̀yìn ní òrùgbà ìdílé ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé wá gbàkàrà wá gba dùndú ni Yorùbá fi sọ pé ọmọdé fi ń mojú ẹni wá gbàkàrà wá gba dùndú lọmọ kéékèèké fi ń mojú ẹni bàbá wa rágbàlagbà kan tí ń nawọ́ kókóró tí ń nawọ́ ṣẹ̀kẹ́ṣìn tí ń nawọ́ róbó sáwọn ọmọdé bó bá ti ń bọ̀ tó ru kété lórí tàbí ó ru ẹrù kan lórí tàbí ó ru agbọ̀n sórí ó ru ohun yòówù tí ò bá rù sórí àwọn ọmọ kéékèèké á súnmọ́ wọn á gbẹrù lórí ẹ̀ ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé kì í nawọ́ sẹ́nikẹ́ni àfi kó jẹ́ wọ̀bìà àfi kó dáa jẹ́ ànìkàn jẹ́ pọ́n òun ni Yorùbá ń pè ní àgbà tó bá jàjẹ́ ẹ̀wẹ̀yìn yóò rú gbẹ́ẹ̀dì lé ẹ wo Yorùbá kún fọ́fọ́fọ́ Yorùbá lédè tó rẹwà Yorùbá ní àṣà tó rẹwà tó dáa tó sì pa òfin Ọlọ́run mọ́
jẹ́ fún wa àròkò méjì péré náà ni mo mú wá sóde ètò ní ká lè ṣe kíni ká lè gbádùn àwọn àlejò wa ká lè gbádùn wọn dáadáa ni bí Yorùbá bá tú ìyẹ́ abo ẹdìyẹ tí wọ́n tú ìyẹ́ ni o Nàìjíríà bá wá bo ẹdìyẹ iṣẹ́ iye tán gbà nìkan ó dá ká kọ́ṣẹ́ mọṣẹ́ ẹ wo òkè wo kàwé wọ́n pa láàrú òmòṣùkà ìwọ nu Ọlọ́run o àròkò mi tòní wọ́n ní bí Yorùbá bá tú ìyẹ́ abo adìyẹ tí wọ́n tú ìyẹ́ wọ́n mú ìyẹ́ abo adìyẹ wọ́n wá tú báyìí wọ́n wá tú sí ẹ̀yìnkùlé arákùnrin kan ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ń kìlọ̀ fún arákùnrin ní o ní pé ìfẹ́ ìkọ̀kọ̀ tí ń bẹ láàrin òun àti ìyàwó oníyàwó kó jáwọ́ nú ẹ̀ nítorí pé afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ àti rí ibi tádìẹ ti ń tọ̀ àti rí ibi tádìẹ fi ń tọ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ nínú ìtumọ̀ ẹ̀ pé ìfẹ́ ìkọ̀kọ̀ tó wà láàrin ìwọ àti ìyàwó oníyàwó òun lọ́rẹ̀ já mi bẹ́ẹ̀ o dáalé stọ́ọ̀pù rẹ̀ bí àṣẹ lè bò ó àròkò ní ọ̀nà tí àwọn baba ńlá wa ń gbà bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ ńgbà fóònù tí ìdè ọ̀nà ìgbà bára ẹni sọ̀rọ̀ pàtàkì ní àròkò jẹ́ láyé àtijọ́ pé ìfẹ́ ìkọ̀kọ̀ tí ń bẹ láàrin ìwọ àti ìyàwó lọ́rẹ̀ jáwọ́ ń bẹ̀ nítorí pé àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ. àròkò kejì tí mo mú wá tá a fi lọ pé àlejò wa wọlé ni bí ọ̀rẹ́ kan bá fi osùn láyé àtijọ́ oríṣiríṣi ìpara làwọn baba wa máa ń lò àwọn àtàwọn ìyá ńlá wa bí kan lo àdé àgbọn kan fi para bí kan lo òrí kan fi para ṣùgbọ́n pàtàkì ni osùn náà jẹ́ nínú ìpara táwọn baba wa ń lò láyé àtijọ́ bí Yorùbá bá wá fi bí ọ̀rẹ́ kan tó jẹ́ Yorùbá tó bá fi osùn ránṣẹ́ sí ọ̀rẹ́ ẹ̀ kan tó súnmọ́ ó lè jọ́kùnrin ló fi ránṣẹ́ sí ọkùnrin ẹgbẹ́ ó lè jọ́bìnrin ló fi ránṣẹ́ sí obìnrin ẹgbẹ́ ó sì lè jọ́kùnrin sí obìnrin ó sì lè jọ́bìnrin sí ọkùnrin èyíkéyìí Yorùbá tí wọ́n bá ti fi osùn ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá èyí túmọ̀ sí pé ìjà tí ń bẹ láàrin èmi àti ọ̀rẹ́ mi mo gbà pé mo jẹ̀bi ọ̀rẹ́ mi dákun fi ṣe osùn kò fi kínra orí àwọn baba ńlá wa pé pọ̀ onílàákàyè ọlọ́pọlọ pípé làwọn baba ńlá wa láyé àtijọ́ ẹ wò ó ẹ ń bá lára àjọ wọn ògbọ́n ó ń tọ̀hún ti bú bàbá rẹ̀ mọ́ àròkò ní ọ̀nà pàtàkì tí wọ́n ń gbà bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ ìjà tó wà láàrin èmi àti ẹ̀hún ọ̀rẹ́ mi má bínú sí mi mo gbà pé mo jẹ̀bi dákun fi ṣosùn kó o fi para di ó parí ká sì máa bọ́ rẹ̀ wa lọ ìsúnmọ́ àròkò ń nu ẹ wò ẹ má yí kó mẹ́ẹ̀ nítorí pé àlejò wa wọ́n wà ní kàlẹ̀ bí ẹni akànlérè wọ́n á máa wá fún wa tán lórí abala ìbílẹ̀ ní mí tá a ti ń sọ pé ewé àti egbò lẹ̀ bàbá wa ó ṣe pàtàkì mò ń bọ̀. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ẹ̀mú kan má dà kọrin o. gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ètò. Kadi koroba o, kadi suku, kadadi mọ́lẹ̀ o, bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹ̀mbẹ̀ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o, kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà kọ́mọ. Gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí. Àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni ètò. Gbàgede àṣà lètò tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ lójúmọ́ máwòrán yín ni o àwọn kan ní ń pa mí lẹ́rìn bí wọn kò gbóúnjẹ ọdún wá fún mi kan fún mi ní nǹkan àwẹ̀ mo gbà àwẹ̀ ọgbọ̀n ọdún ẹ wo ẹ ṣáàjẹ́ fi wọ́n lẹ̀. Àlejò wa ń bẹ níkàlẹ̀ bí ẹni akànlérè wòlíì Clement
olúwa ṣeun tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìgọ̀lọ̀, wòlíì Clement olúwa ṣeun tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìgọ̀lọ̀ láti orílẹ̀-èdè olómìnira Benin Republic nílùú Kotonu. Bẹ́ẹ̀ ni bàbá ti wá o, bàbá ìgọ̀lọ̀ bàbá ìgọ̀lọ̀ bàbá ìgọ̀lọ̀, òkìkí bàbá ìgọ̀lọ̀ yìí máa ń kàn lórí rédíò ní ìlú Abẹ́òkúta wa ń bí, pàtàkì jùlọ ní àárín àwọn onípàtẹ ìṣègùn. Bàbá ìgọ̀lọ̀ ń bá gbéra, ẹ ṣá mọ̀ pé gbàgede àṣà àwa ń ṣiṣẹ́ takuntakun ká lè máa rí nǹkan mú wá fún yín ni. Ń bá gbéra, ń bá kàn sí ààfin bàbá wa Aláké ibi tí wọ́n ti ń ṣe ìpàtẹ ìṣègùn. Ta ni jẹ́ bàbá ìgọ̀lọ̀? Mo fojú rinjú pẹ̀lú bàbá ìgọ̀lọ̀. Bàbá ìgọ̀lọ̀ ni mo mú wá fún yín lónìí o. Ẹ gbádùn wọn lórí àǹfààní tó wà nínú ewé àti egbò ilẹ̀ bàbá wa. Ṣé mọ̀ pé ṣẹlẹ̀ rú àgbo, agbára àgbo lọ́sùn fi ń wẹ̀ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé, àbí wọn má dáná lé Ọ̀ṣun là ń fè yí kí. Ṣẹlẹ̀ rú àgbo náà fi tó rọ àwa ìdàgbà báwọn ti bí ó bá sì sọ tí wọn àwọn tabulé mú wọn lẹ́rú tí wọ́n fẹ́ máa mú wa lẹ́rú lọ títí láéláé, wọ́n ní àgbo ẹ má lò ó, wọ́n bẹnu àtẹ́lù nǹkan tiwantiwa pé ká má lò, wọ́n á wá gba góòdì ọwọ́ wa, wọ́n á wá ju pàǹdà tiwọn fún wa, àwa náà wá ṣe kí ni á fi yín hàn nígbà tí ajá bá fi yín hàn egun. Òun lèmi fi ń sọ lórí ètò yìí pé nǹkan àwọn baba ńlá wa ṣe pàtàkì. Bàbá ìgọ̀lọ̀, ẹ bá mi káwọn olólùfẹ́ wa. Mo kí gbogbo ilé, kámẹ́rà, mo kí ìyá mi ẹ kú ètò, Ọlọ́run ló ń tò, Ọlọ́run ní fi ilẹ̀. àṣẹ. Mo kí gbogbo olùgbọ́ ètò yìí ní gbogbo ibi tí ìkànnì yìí dé, etí tẹ fi ń gbọ́ kò ní di. Bẹ́ẹ̀ ni ojú tán fi ń wò wá. Ẹ̀yin lá máa bá, ẹ̀yin lẹ́ẹ̀ máa wá, àwa lá máa wá, àwọn ẹ̀yin lá máa bá. Ní bínú o, ẹ mọ̀ pé mo ti sọ ọ́ ní síwájú nígbà tí mò ń dárúkọ wọn pé bàbá ìgọ̀lọ̀ kì í ṣe ọmọ Yorùbá o, ṣùgbọ́n wọ́n ń gbé ní ilẹ̀ Yorùbá. Ọ̀kan pàtàkì nínú ọmọ Kútọ̀nù ni bàbá ìgọ̀lọ̀ jẹ́, tí wọ́n wá fi ìlú Abẹ́òkúta ṣe ibùgbé wọn, tí wọ́n fi ewé àti egbò tí wọ́n fi ń dára. Bàbá, ibi à ń lọ òjìnà bí a fẹ́ yà ló pọ̀. Wọ́n ń pe ẹ̀fọ́ kan ní gbúre, àwọn Yorùbá mi máa ń pè ní gbúre làwa máa ń pè nílùú wa ní Ọ̀yọ́ lọ ní Yorùbá. Àwọn Ẹ̀gbá wọ́n pè ní gbúre. Ẹ̀fọ́ yìí ó jẹun tí àwọn tẹ̀gbá yìí wọ́n ti lè fi ṣeré, wọ́n ṣe lọ́lọ́bọ̀rọ̀, wọ́n ṣe nígbà, wọ́n ṣe láwo. Àwa náà má ṣe ń lu àwọn, kódà àwa tún máa fẹ́ gùsì sí gan, afẹ́ máa fẹ́ gùsì sí gbúre. Ẹ sì sọ fún mi nígbà mo wá bá yín lálejò ní ọ̀dọ̀ yín pé ẹ̀fọ́ gbúre yóò ó ń ṣe iṣẹ́ iyebíye lágbo ara. Ṣó lẹ̀ bàbá, iṣẹ́ wo ni ẹ̀fọ́ gbúre ṣe? Kí n tó máa tẹ̀síwájú, mo kí gbogbo oníṣègùn orílẹ̀-èdè Nàìjíríà pé ìyanu yóò máa ṣẹlẹ̀. Àṣẹ o. Ṣe rí ẹ̀fọ́ gbúre yìí, àǹfààní tó wà nínú ẹ̀ pọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ẹ̀fọ́ lásán làwọn èèyàn mọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí pé ká kàn fi ṣe ẹ̀gúsí tàbí ká fi kó ẹ̀bà àbámàlà jẹ. Ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí, ṣùgbọ́n ìwòsàn tó wà nínú ẹ̀ pọ̀ gidi gan. Ní àkọ́kọ́, ẹ̀fọ́ yìí ó ṣiṣẹ́ fún ọmọ tó bá ní gìrì. Tó ní gìrì. Tí gìrì ń dà láàmú. Ṣé confusion kan ní èbó gìrì? Àwọn ògbébo. Tí gìrì ń dà láàmú. Ṣẹ́dẹ̀bọ̀ ọmọ tó bá dẹ̀ ti nírú àìsàn bẹ́ẹ̀ kò ní lè fún òbí ní ìfọ̀kànbalẹ̀. Kí ló ń lò ní gbogbo ìgbà? Ẹlẹ́ẹ̀kejì, ṣẹ́rí ọmọ tó bá nírú àìsàn bẹ́ẹ̀ yẹn, ìmúra tiẹ̀ tó máa mú fún máa yàtọ̀ sí. Wọ́n máa wọṣọ fún, wọ́n máa dira fún. Torí òtútù ò gbọ́dọ̀ mú díẹ̀ ni wọ́n máa di gbogbo ẹ̀ fún ni bí ẹni wà ní òkè lọ́hùn. Lókè òkun. Kọ́ lọ́hùn gbàdúrà wa. Àṣẹ. Tí ó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kí ni wọ́n máa ṣe? Ṣe rí ẹ̀fọ́ yìí kan lọ. Ṣé gìrì náà ni àwọn èèyàn máa ń pè ní wárápá ni? No, gìrì yàtọ̀ sí wárápá. Wárápá dẹ̀ tún yàtọ̀ sí dákúdájí. Ṣé gìrì ní dákúdájí ọmọ? Ẹ jẹ́ kó yí àwọn èèyàn. Ṣé rí gìrì jẹ́ àìsàn kan tó yẹ pé tó bá báyàn lójijì ó lè gbọ́ ọmọ lọ́wọ́ èèyàn. Ṣé ọmọdé nìkan ni gìrì máa ń ṣe? Ó ń ṣe àgbàlagbà náà. Ó ń ṣe àgbàlagbà náà. So but ó yára ṣe ọmọdé ju àgbà lọ.
tó bá ti kọlu ọmọ torí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ òbí tí ọmọ wọn bá ti ní gbóná ara wọ́n máa ń wà nínú àkíyèsí. ó ti dára ọmọ ti ń gbóná lójijì. bẹ́ẹ̀ ni ẹ máa bá ń gba Yorùbá bàbá òun bẹ́ẹ̀ o bàbá àgọ̀lọ̀ ni wọ́n. wọ́n máa ń wà nínú ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí torí wípé tí ìgbóná bá pọ̀ lápọ̀jù ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ dínkù lára ọmọ tí ẹ̀jẹ̀ bá dẹ̀ ti dínkù lára ọmọ ó máa fa gìrì ìyẹn ni ọmọ míì wà láì ṣe pé ẹ̀jẹ̀ dínkù lára ẹ̀ ó ní àìsàn gìrì yẹn láti inú wa. ẹ jẹ́ kí n sọ nǹkan kan. ewé àtegbò ilẹ̀ àwọn bàbá wa tó wá jẹ́ gbúre yìí báwo la ti lò ó. bẹ́ẹ̀ ṣe máa bó ṣe láti máa lò káàbù ó sábọ́ nìyí. káfẹ́ bá lò ó ní àbí káfà máa là lò ó. ẹ̀ṣẹ̀ rí sísè yẹn náà oníṣẹ́ tó ń ṣe. ni mo sọ fún yín ẹ mọ̀ pé mo sọ fún yín pé àwọn ọbẹ̀ Yorùbá oògùn ni mo fi ń sọ fún yín pé lórí abala ìbílẹ̀ ni mí pé ẹ jẹ́ á jẹun wa bí ẹni jẹ oògùn ká má bàa jẹ oògùn bí ẹni tí ń jẹun. tẹ́ bá wo ọbẹ̀ sísè ọ̀pọ̀lọpọ̀ ewébẹ̀ wà tó yẹ pé tó bá máa sè wọ́n á kọ́kọ́ bọ̀ náà kan tó sè bẹ́ẹ̀ tẹ́ bá wo gúre wọn ò ní bọ̀ wọ́n kàn máa ṣàn wọ́n máa kó dà sínú ọbẹ̀ ní ó níṣẹ́ tó ṣe lára. ẹ jẹ́ kí n lọ síbi gìrì yẹn kí n ṣàlàyé fún àwọn etí tó ń gbọ́ wa. àwọn ojú tó ń wò wá nìyí. ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa. ṣe rí gúre yìí ẹ lọ tú ti gbogbo kí wọ́n kú tégbòtégbò. yes. ìyẹn gúre o. ẹ ṣàn ẹ jẹ́ kó mọ́ dáadáa. ẹ jẹ́ kí ó pọ̀ dáadáa ẹ ṣàn ẹ jẹ́ kó mọ́ ẹ dà sínú pot kòkò síbẹ̀ àbí báwo ni kòkò ìsásùn. ẹ dà sí ẹ wá omi ọsàn wẹ́wẹ́ omi ọsàn wẹ́wẹ́ la ìbílẹ̀ ká wá dà sí. ẹ wá dà sí ẹ jẹ́ kó pọ̀ dáadáa. ẹ fi ìkomi yẹn túmọ̀ sí álọ̀mù. ìkomi bàbá àgọ̀lọ̀ gbọ́ Yorùbá ìkomi álọ̀mù tá a máa fi ń kó omi. bẹ́ẹ̀ni ẹ fi sí ẹ gbélé náà ẹ sè ẹ jẹ́ kó jiná dáadáa. tó bá ti jiná ẹ sọ kalẹ̀ tó bá ti tutù ẹ rọ ẹsẹ̀ ẹ wá rọ sínú ike kan. a sẹ omi ọsàn wẹ́wẹ́ láti ṣe gbúre. bẹ́ẹ̀ni ẹ má fomi lásán sí. tégbòtégbò láwọn gbúre a ṣàn dáadáa a kó sínú kòkò a da omi ọsàn wẹ́wẹ́ sí a fi álọ̀mù tíntínní sí a wá sè é. bẹ́ẹ̀ni tó bá jiná ńkọ́. tó bá ti jiná ẹsẹ̀ ẹ dà sínú ike kan. ká sẹ ká rọ sínú ike kan. ẹ̀yin èèyàn mi ó ti di ìwòsàn. ó di lílò fún ìwòsàn. ìwòsàn gìrì ni o. táwa bá ṣe bẹ́ẹ̀ tán a máa ń gbàdúrà sí a máa ń yà sí mímọ́. torí ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Olúwa ló sì dá ewé àti egbò fún ìwòsàn wa ni. ẹ máa fún ọmọ yẹn ní ṣíbí kankan ní ojoojúmọ́. ṣé àárọ̀ ni ó máa lò ní ọ̀sán ní àbálẹ́. kó tó jẹun rárá láàárọ̀ kùtùkùtù kó tó jẹun ẹ fún. kó tó jẹun rárá ká fún un ní ṣíbí kan lójúmọ́. tẹ́ bá ti ń fún ọmọ yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí ní wá ṣe gbùsẹ̀ kì í ṣe pé gbùsẹ̀ gbúrúgbú o tó bá ti wá ṣe gbùsẹ̀ ọmọ náà ṣe nígbà tó máa ṣe gbùsẹ̀ ẹ̀gán ẹ̀ máa rí ohun tó máa jáde ohun tó ń fa awọ àìsàn bẹ́ẹ̀ lára ẹ̀ gbogbo ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní yà jáde iṣẹ́ tó wà fún yìí iṣẹ́ ìtẹ̀túnṣe náà ó dáa fún aláboyún tó bá wà nínú oyún. ṣùgbọ́n wọn láláboyún ò gbọ́dọ̀ mu ọsàn wẹ́wẹ́ àbí bò ni. ìyá mi gbogbo nǹkan ló ní ìdíwọ̀n àìmọ̀ ìdíwọ̀n ló ń ba nǹkan jẹ́. àìlódiwọ̀n ló ń ba òògùn jẹ́. ṣe rí aláboyún tó lóyún sínú ní àwọn ibì kan ọ̀pọ̀lọpọ̀ ohun tó máa ń fa gìrì fún ọmọdé ni wípé ó ti ní láti inú wá. ó ti ní láti inú oyún. bẹ́ẹ̀ni aláboyún tó bá mú nǹkan tútù jù ọmọ ẹ̀ máa ní gìrì. ní ká máa sì wọ́ta àwọn àti búlọ́ọ̀kù bẹ́ẹ̀ni àwọn nǹkan mímu ẹlẹ́rìndòdò tó tutù búlọ́ọ̀kù. aláboyún tó mú nǹkan tútù jù ọmọ ẹ̀ máa ní gìrì. òun gan tó bá dórí ìkúnlẹ̀ wàhálà wà fún ọ̀tá ẹ̀. ẹ̀yin aláboyún wa ṣe ń gbọ́. ṣe rí irú oògùn tá a júwèé ń sìn nígbà tán bá ṣe é tán tó wá gbé aláboyún ló máa lò kó máa lo ṣíbí kan lọ́sẹ̀ tàbí lójúmọ́. láàrin ọjọ́ mẹ́ta. ọjọ́ kẹta. kó máa lo ṣíbí kan kó máa lo ṣíbí kan. ṣé mọ̀ pé tí ọmọ tí ó bá ní gìrì ojoojúmọ́ ni wọ́n pè é. tí ọmọ yẹn náà ìgbà díẹ̀ náà ló máa lò fún. tó fi máa kúrò lára. ìgbà díẹ̀ náà ló máa lò fún. kì í ṣe lílò lọ ṣáá. kì í ṣe lílò lọ títí. tí gìrì wọn fi kúrò lára ẹ máa dé. wọn yóò fi kúrò lára ìgbà díẹ̀ ni ó lò. Yorùbá ní nǹkan. so tí aláboyún bá ń lò bẹ́ẹ̀ tó dórí ìkúnlẹ̀ bóyá òtútù mú aláboyún lórí ìkúnlẹ̀
àbí ara ẹ̀ tí wọ́n á ń gbóná kọjá yẹ kò ní rí gbogbo nǹkan yẹn àbí kiri ọ̀hún wá mú lórí ìkúnlẹ̀ kò ní sí gbogbo nǹkan yẹn pẹ̀lú ògo lọ́wọ́ lọ́wọ́. ṣẹ́wárí ewé gúre wa yìí tó túmọ̀ sí ewébẹ̀ ṣe rí aláboyún tínú ẹ̀ bá máa ń gbóná àbó ń rí wípé ara wọn máa ń gbóná jù ẹlòmíì ọkọ ẹ̀ máa complain lójoojúmọ́ ọkọ ẹ̀ máa sọ̀rọ̀ ní pé àkílódé tára ẹ̀ máa ń gbóná lóru báyìí ó máa ń gbóná jù ní gbogbo ìgbà. ṣe rí ẹ jẹ́ kí aláboyún máa wá ewé gúre yẹn kó ṣàn kó mú kó máa gbó bẹ́ẹ̀ ni. kó aláboyún tún gbó àtúgbọ́n yíyan bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ̀yìn kan kó ní ó ṣe rọrùn láti mú. àwọn wọ́n jẹ láà ó dẹ̀ jẹ ewédú. ní tó bá mú wa jẹ ilá tó mú wa jẹ ewédú a lè gbúgbúre mu dáadáa fún ìwòsàn ara wa fáǹfààní ara wa ní. wọ́n gbó wọ́n sẹ kó tó bíi tọ́ḿbìlà kan bíi àwọn kọ́ọ̀bù tó fi mu. àwọn ife tá a fi mu mi kọ́ọ̀bù tá a fi mu mi. kan so kó fi hóró ṣúgà 3 sí. ṣé ìyẹn ò tún ní fa jẹ̀dí. irọ́ kò sọ́wọ́ oògùn ni o wọ́n ní kí aláboyún gbógbúre ká wá ṣe sínú kọ́ọ̀bù tọ́ḿbìlà àti àfimumi ká wá fi ṣúgà 3. láàárín ọ̀sẹ̀ kan ó lè máa lò lẹ́ẹ̀mejì àbí lẹ́ẹ̀mẹ́ta. ṣẹ́rí ìyẹn tó ń ṣe iṣẹ́ tó ṣe fún pọ̀ tó bá dórí ìkúnlẹ̀ wẹ́rẹ́ ní òbí. wẹ́rẹ́ làgbọ́. ara ń gbóná lóru ara mi ò lélẹ̀ mi ìsùn dáadáa kò sí mọ́ pẹ̀lú ògo lọ́wọ́ náà. wo Yorùbá ní nǹkan bó ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá Ìgànlọ́ Yorùbá ní nǹkan tí mo sọ fún yín Ọlọ́run dá ewé àti egbò fún àǹfààní àwa èèyàn tiẹ̀ tó dá ká lè fi ṣe kí ni ká máa fi ranra wa lọ́wọ́ ó fi wá jọba lórí ohun gbogbo ká máa fi ranra wa lọ́wọ́ ká máa fi ṣèwòsàn ara wa bí wọ́n bá gba pàdà lọ́wọ́ wa tí wọ́n gba góòlù lọ́wọ́ wa tí wọ́n á mú pàdà tiwọn tó wá jù sí wa ẹ jẹ́ àjú pàdà wọn padà sí wọn ká mú góòlù tiwa ká gbé lárugẹ ẹ wò ó wọ́n ní ẹ ká má làgbo ká má mú kinní kan irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àìlódiwọ̀n ló ba àgbo jẹ́ ó sì ti lódiwọ̀n báyìí nítorí pé àwọn àjọ tó jẹ́ oníṣègùn ìbílẹ̀ tó ń rí sí ọ̀rọ̀ tewétegbò nílẹ̀ Yorùbá yìí ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ẹ jẹ́ gbóṣùbà fún wọn ẹ káre láì ewé kan tí wàá wà bàbá Ìgànlọ́ iṣẹ́ kí nìyẹn ṣe wọ́n ń pè ní ewé ìpín ewé òun máa ń dàbí sandpaper téèyàn bá fọwọ́ kàn yóò máa hàyàn lára yóò máa hàyàn lọ́wọ́. kábíyèsí Elédùmarè ọba tó létò fún ohun gbogbo ọba tó dá ohun gbogbo fún ìwọ ó dẹ̀ létò fún ohun gbogbo. kábíyèsí Elédùmarè. ewé tẹ lọ dárúkọ ìyá agbára tó wà nínú ẹ̀ pọ̀. ìpín ewé ìpín ewé ẹ̀ ṣiṣẹ́ egbò ẹ̀ tún ṣiṣẹ́. ewé ẹ̀ ṣiṣẹ́ egbò ẹ̀ tún ṣiṣẹ́ ẹ má jà mú ewé wa ni bóyá ká mú egbò ẹ̀ egbò ewé ìpín. ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìnira èyí tí màá mú wá nípa egbò ìpín yẹn lé ní ikọ́. ikọ́ èyíkéyìí ikọ́ ni. ikọ́ ọlọ́jọ́ pípẹ́ ni yóò jẹ́ o. ìbáàjẹ́ ọlọ́jọ́ pípẹ́ ìbáàjẹ́ ọjọ́ tó yá ìbáàjẹ́ lénìí. èyíkéyìí ikọ́. èyíkéyìí ikọ́ kábíyèsí nìyẹn. kán bá mi wá egbò ìpín yẹn ó máa ń ní èpo fẹ́lẹ́fẹ́lẹ́ kan lára. èpo fẹ́lẹ́fẹ́lẹ́ lára egbò ìpín. olórúkọ tí wọ́n ń pè é ẹ jẹ́ kán ha èpo yẹn kúrò. kára èpo fẹ́lẹ́fẹ́lẹ́ kúrò. kì í ṣe èpo tó nípọn yẹn. èpo tó nípọn káfílẹ̀ lára ẹ̀ kán wá ṣàn dáadáa àbí kán gé kán tó ṣàn dáadáa. ká gé wẹ́lẹ́wẹ́lẹ́ ká wá ṣàn kó mọ́. béèyàn bá ṣe fẹ́ sí ó pọ̀ kò jẹ́ nǹkan kan bó bá ṣe pọ̀ tó. tá a bá wá ṣàn tán kí láàbì ṣe. bó bá ṣe pọ̀ tó ká dà á sẹ́nu ká máa jẹ. irọ́ ẹ mọ́ bínú. bó bá ṣe pọ̀ tó béèrè ni o. náà lóró ẹ̀ máa pọ̀ sí. nǹkan kan wà tí màá ṣàlàyé fún gbogbo àwọn tó ń wò wá tó sì ń gbọ́ wá. ewékéwé tá a bá já ta mọ̀ pé ó ṣiṣẹ́ kan tá a bá sa afúnlágbára ni. afúnlágbára ni. bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń sá ewé wọn máa ń sá gúre náà. bẹ́ẹ̀ ni yóò lágbára ṣe rí gúre gan ta sọ̀rọ̀ ìkọjá yìí àwọn kan á sa kán tó sè lọ́bẹ̀ wọ́n fún ní agbára sí ni. torí omi àti gbẹmọ lára dáadáa. torí ẹ ṣàkíyèsí ewé tá a bá sá tó gbẹ ta kó sínú omi tó bá máa tó bí wákàtí kan sí méjì oró yẹn á jáde pẹ̀lú agbára oró yẹn á dẹ̀ lágbára ju èyí tí wọn ò tí ì sá lọ. tábà wá ìgbòpin yìí tá a ti fọ̀ tó ṣe àmọ́ tí wọ́n á sá ni. tábà wá ìgbòpin yìí tá a fọ̀ á sá
á fún ní agbára díẹ̀. Tàbá fọ̀ tán ká sa kó gbẹ dáadáa. Kó gbẹ tó bá ti gbẹ á tún ṣàn. A máa tún wá tún ṣàn bá ti gbẹ. Eruku á ti bò ó. Níwọ̀nba. Á tún ṣàn. Á wà á dà sínú ike. Bẹ́ẹ̀. Ike bí ike bottle water. Ike bí ike bottle water náà ni. Àbí ike tó bá ti lọ́mọ rí tẹ́ni yẹn mọ̀ wípé ó lè rẹ nǹkan sí tí ìdọ̀tí ò dẹ̀ ní wọ̀. Ẹ jẹ́ kán bá mi bu omi sí. Kí wọ́n rẹ́. Kán filẹ̀ fún ọ̀bà ọjọ́ díẹ̀ bóyá bí ọjọ́ 2 sí 3. Ẹ wá lọ bá mi wá oyin ìgàn gidi. Oyin gidi. Ibi iṣẹ́ wà rèé o, ibi Awíládé yọ̀rọ̀ bó ṣe. Báwo lè yàn ṣe oyin ta? Èmi ní ìsìn wọn bá jáde gbóyin kan wá mo lò nù bó ní ti dóyin original mọ oyin kan gidi. Ọ̀pọ̀lọpọ̀ tó yín bá ti kí ó gidi ní tiwọn nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ oyin ò lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tó dá oyin gidi mọ̀ tó bá tiẹ̀ ti rí nínú ike láì tí tọ́ wò wọ́n ti dáhùn pé oyin yìí gidi ni. Tá a bá rí oyin tí ò gidi nínú kí a ti mọ̀ pé eléyìí kì í ṣe oyin gidi. Oyin gidi ṣáà nìkan. Ṣùgbọ́n ẹni ò bá dá mọ̀ lójú bó ṣe máa dá oyin gidi mọ̀ ní. Ìwọ tọ́ wò tó bá tọ́ wò yóò mú adùn wá gbàrà tó bá tọ́ wò. Tó bá máa tó ìṣẹ́jú díẹ̀ adùn yẹn yóò kúrò yóò mú kíkan yẹ́rìyẹ́rì wá bí oyin gidi ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ oyin àtọwọ́dọ́ bí àtọwọ́dá bó ti ṣe dùn ló máa dùn bẹ́ẹ̀ ló bá tán. Ló máa dùn bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ ti wá mọ̀ bẹ́ẹ̀ ṣe lè dóyin ògidì? Oyin gidi ò dẹ̀ kì í dùn jù. Kì í dùn mí níbi bí ṣúgà o. Bó ṣe rí nìyẹn. Ajá ayé tán nù. So ẹ wá oyin gidi nígbà tí ẹ bá ti fẹ́ lo oògùn yìí ẹsẹ̀. Kí wọ́n ṣe egbò ìpítà àti tòun rẹ̀ wọ́n ṣe sínú kọ́ọ̀pù. Wọ́n ṣe sínú kọ́ọ̀pù wọn báyìí tó fẹ́ lò yẹn kọ́ máa ṣẹ́wọ̀n báyìí tó fẹ́ mú sínú kọ́ọ̀pù ìdíwọ̀n. Ṣé rí irú kọ́ọ̀pù tọ́mùlà tó fi mú. Tí wọ́n máa fi mú ọtí ṣọ́ọ̀tì. Ó ti yé. Kì í ṣe gáàsì kékeré yẹn o. Kì í ṣe gáàsì kékeré yẹn. Kó bá yà ti jẹ́ tọ́mùlà kékeré. Bí báwo kì í ṣe ṣàlàyé. Tí wọ́n fi mú ọtí ẹ̀ máa ẹ̀kú yẹn kan tó bá ti bù bẹ́ẹ̀ kó wá fi oyin yẹn ṣíbí 2 sí. Kí wọ́n rò pọ̀ kẹ́ni ẹ ṣàdúrà sí kó yà sí mímọ́ orí gbogbo nǹkan ti wá. Bàbá ní ìgbàgbọ́ oníkálukú ní ó mú lára dá èyíkéyìí ẹ̀sìn ẹ bá jẹ́ mùsùlùmí òdodo ẹ bá jẹ́ gbàgbọ́ òdodo ẹ bá sì jẹ́ lẹ́sìn kan àbáláyé gbogbo oògùn tá à ń sọ yìí tẹ ẹ bá ti fẹ́ lò ẹ gbàdúrà sí ìgbàgbọ́ yìí yóò mú yín lára dá. Bàbá ẹnì ṣọlẹ̀ tí wọ́n bá ti wá rò pọ̀ oyin pọ̀ mọ́ ń tọ́ ń kọ́. Kọ́ wá gbé lura. Kọ́ gbé mú. Kẹ́ni ẹ bẹ̀rẹ̀ sí ní lò bẹ́ẹ̀ kó máa lò ó ní ife 2 ní ojúmọ́. Èyí tó bá ti lò kúrò ń bẹ̀ kó tún fi ìdíwọ̀n omi yẹn sí àgbo yẹn padà. Kó bá lè máa rí lò fún ọjọ́ tó ṣe díẹ̀. Kábíyèsí Elédùmarè abẹ́rẹ́ rí nǹkan bí. Bàbá ẹ mà ṣe wọ́n máa rí pé àlàáfíà máa bẹ̀rẹ̀ sí padà sí àgọ́ ara. Àlàáfíà owó àlágbára gbogbo etí lórí ikọ́ àwọn nǹkan yìí yóò bá wọn lára mu dáadáa. Àṣẹ Èdùmàrè yóò bá yín lára mu. Bàbá finú fídọ̀ wọ́n jùlẹ̀ fún wa ni wọ́n ní àǹfààní tẹ́ ẹ lè jẹ lórí ètò gbàgede àṣà lélẹ́yìí ká máa fi tewétegbò ilẹ̀ bàbá wa ká máa fi tún ara wa ṣe. Oògùn kọ́ nù o ẹ mọ̀ bá ti mú oògùn gidi wá èso kan tí wọ́n ń bẹ bàbá ìgbọ̀lọ̀ wọ́n pe èso kan ní èso dóngóyárò igi dóngóyárò wà ewé dóngóyárò wà gbogbo wa la mọ̀ ṣùgbọ́n èso orí ẹ̀ àwọn kan ní nígbà mo wá sí ọ̀dọ̀ yín mo ṣáà ń gbọ́ tẹ̀ ń sọ èso orí ẹ̀ ó ṣe wòsàn pé àfetí kọ ẹ wò bàbá ẹ wá jùlẹ̀ káwọn èèyàn wá jẹ àǹfààní èso tí ń bẹ lórí dóngóyárò irú ìwòsàn wo nìyí ò lè ṣe. Dóngóyárò àǹfààní tó wà lára dóngóyárò pọ̀ kì í ṣe èso nìkan ṣùgbọ́n èso yẹn ni ká sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Èso ẹ̀ yìí ó ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀. Diabetes kọ́ ni wọ́n ń pè ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ mo mú èso ẹ̀ wá ọ̀rọ̀ èso ẹ̀ wá gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe sọ. Ṣé rí èso dóngóyárò yẹn lọ wá ẹ jẹ́ kó pọ̀ díẹ̀. Kó pọ̀ rẹpẹtẹ bíi báàfù kan àbí bọ́kẹ́tì. Ṣé mọ̀ bá ṣe ń sọ ọ́sìn àwọn ẹlòmíràn máa sọ pé báwo làwọn ṣe fẹ́ rí báwo la ṣe bẹ́ẹ̀ tèmi gbàgbọ́ pé kò sí ohun tí ò ṣe é ṣe nínú ayé tá a wá káàrí
kò sí o bẹ́ẹ̀ nǹkan kan wà kò ṣeé ṣe irọ́ nìkan ṣẹ́rí ẹ lọ wá bí ike báwo mo ṣe fẹ́ sọ ike tá a fi ń bomi sára wẹ̀ ike tó fi ń wọn ike kóńgò wọ́n ní bí kóńgò tí wọ́n fi ń ṣe wọ́n wá bí ike yẹn kan ike ìjọba tó bá ti wà wọ́n dẹ̀ ṣànù kó kún wọ́n ṣànù kó mọ́ dáadáa epo fẹ́lẹ́fẹ́lẹ́ ara ẹ̀yẹn aṣọ ara ẹ̀yẹn kò bá kúrò kò bá má kúrò kò jẹ́ nǹkan kan ẹ sá ṣàn dáadáa ẹ kó dà sínú ike mi tàbá ṣàn tán bẹ́ẹ̀ ni ẹ bu omi sí ẹ fi ìsebẹ̀ díẹ̀ sí tí wọ́n pè ní ọ̀sà tàbí iyọ̀ ẹ fi díẹ̀ sí ẹ tọ́ wò lẹ́nu ẹ rí wípé ìsebẹ̀ tẹ́ fi sí yẹn ó hàn nínú ẹ̀ fẹ́rẹ́fẹ́ ẹ má jẹ́ ó pọ̀ jù kó má pọ̀ jù kí iyọ̀ má já bẹ́ẹ̀ ni kó kàn hàn pé iyọ̀ ń bẹ nù gẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni ẹ dé pa síbẹ̀ fún ọjọ́ díẹ̀ bí ọjọ́ mélòó bóyá bí ọjọ́ 3 sí 4 náà ni kó bá lè mú òru ẹ̀yẹn jáde kán wá bẹ̀rẹ̀ sí ní bá mi lò ní ìlàjì ife yẹn ni kán máa lò ìlàjì kọ́ọ̀pù tá a fi mú mi mu ni bẹ́ẹ̀ ni kán máa lò ní ìlàjì ẹ̀ ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ àárọ̀ àti alẹ́ bí ẹni yẹn ṣe ń lò kó máa lọ ṣe àyẹ̀wò yóò rí wípé yóò bẹ̀ sí ní ẹ̀ẹ̀mejì ló máa lò lójúmọ́ ẹ̀ẹ̀mejì ni kó lò ní àárọ̀ kó lò lálẹ́ sọ pé ìlàjì ló máa lò ìlàjì àárọ̀ ìlàjì alẹ́ ó túmọ̀ sí ẹyọ kan bó ṣe máa lò nìyẹn á wá lò tó bí ọjọ́ bíi mélòó ṣe rí téèyàn bá ti rí pé òun lo oògùn kan tó rí pé ó bá òun lára mọ ẹni ẹgan kò ní fẹ́ jáwọ́ nínú ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé ṣúgà náà ti gbọ́dọ̀ wá dínkù jù lára o ẹ wá rí nǹkan kan wá nínú ohun tá à ń sọ yìí ṣe rí tó bá ṣiṣẹ́ dé ìpele tó yẹ kó ṣiṣẹ́ sí dé tó bá ń lò ó kò ní wá ṣiṣẹ́ fún nǹkan yẹn mọ́ àṣírí títí tóbi ọlọ́run wà ní. kábíyèsí Elédùmarè. tó bá ti ṣiṣẹ́ débi tó yẹ kó bá ara mu ẹ̀jẹ̀ àtomi mu òun gan fúnra ẹ̀ ó máa dá dúró kò ní ṣiṣẹ́ fún nǹkan yẹn mọ́. ṣẹ́rí oògùn yẹn tajú èèyàn ó ṣiṣẹ́ fún nǹkan míì nínú ara. tó pọ̀ gan. bẹ́ẹ̀ ni mi mọ̀ bóyá àsìkò wa ti ń lọ ẹnjìníà sọ fún wa bóyá ti ṣẹ́rí bí a ká tún máa mú. ẹlòmíín wà tó jẹ́ wípé ara ríro ló máa sọ ní gbogbo gbà ara ríro ṣá ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ara yóò máa ro bẹ́ẹ̀ ni ṣẹ́rí nígbà tó bá ń lo nǹkan yìí gbogbo ohun tó jẹ́ kòkòrò ara ríro ló máa ṣiṣẹ́ fún wọ́n máa ń pè nǹkan ní kòkòrò inú ẹ̀jẹ̀ yóò máa fọ gbogbo ẹ̀ jáde. yàtọ̀ sí pé ó ṣiṣẹ́ fún tọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni yàtọ̀ sí pé ó ṣiṣẹ́ fún tọ̀ ṣúgà so ohun tóun ní lọ́kàn tó ṣiṣẹ́ fún yẹn tó fi lò ó fún yẹn tó bá ṣiṣẹ́ débẹ̀ yẹn ó máa dá dúró oògùn yẹn gan ó máa dá iṣẹ́ ṣíṣe yẹn dúró a tún máa wá ṣiṣẹ́ fún àwọn lọ sí gbogbo ẹ̀jẹ̀ bóyá ká dókè lọ́hùn náà kí a mọ̀ bó ṣe lọ ká tó máa dàgbé. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ẹ̀mú kó má dà kọrin o gbàgede àṣà ni gbàgede àṣà ni. káàbọ̀ padà sórí ètò yín ètò wa gbàgede àṣà ẹ̀yin náà ti ń gbádùn ẹ̀ ń jẹ́ mùkútùn ẹ̀ bá mi buwọ́lu yèyé gbàgede àṣà TV ẹ pín káàkiri ẹ subscribe ẹ like ẹ jẹ́ káwọn èèyàn mọ tẹ́ ń gbádùn lórí ẹ̀ nítorí pé ètò yìí kún fọ́fọ́ fún nǹkan tó ń ṣàǹfààní fún ẹ̀dá pàápàá jùlọ àwa tá a jẹ́ Yorùbá àtàtà ká má sọ lẹ́nu ká má gbàgbé orírun tewétegbà àwọn baba ńlá wa ó ń ṣiṣẹ́ púpọ̀ Ọlọ́run ló dé ewé àtegbò fún ìwòsàn kó wá wa ní o ẹ má jẹ́ káwọn ẹ̀kan kan bẹnu àtẹ́lù pé ẹ má lò ó ti wá ní ẹgbà ẹ má gba ẹnikẹ́ni láàyè láti gbé pàǹdà lé yín lọ́wọ́ láti gba góòlù lọ́wọ́ yín ni mò ń sọ lórí ètò yá mọ́ bàbá à ń sọ lẹ́ẹ̀kan pé ó ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ kíní dóngóyárò yìí ó ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n wọ́n ní àkókò wa ó ti fẹ́ máa lọ bóyá káká díẹ̀ ńlẹ̀ pẹ̀lú bí èso dóngóyárò bó ṣe ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ká máa dágbére. èso dóngóyárò bó ṣe ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ni pé ṣẹ́rí bọ́n ti ṣe ń lò yẹn yóò máa fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ jáde ẹni ẹgán máa mọ̀ wípé kíní yìí ó ń ṣiṣẹ́ fún ṣẹ́rí ìtọ̀ ṣúgà tá à ń sọ yẹn kòkòrò inú ẹ̀jẹ̀ ni kòkòrò inú ẹ̀jẹ̀ ni kòkòrò tí ń ba ẹ̀jẹ̀ jẹ́ ṣẹ́rí wá ní kòkòrò inú ẹ̀jẹ̀ yẹn kì í ṣe ẹyọkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta
bó ṣe rí nìyẹn. ṣeun Ọlọ́run ló máa gbàdúrà wa. àṣẹ bàbá ìgbọ̀rọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ láti lu ilẹ̀ olómìnira Benin Republic ní bàbá tiwa ọ̀kan gbòógì ọ̀kan pàtàkì nínú àwọn tí ń ṣe iṣẹ́ tewétegbò tí fi ń ṣọmọ ará lóore ní ilẹ̀ tí wàá ń bí ní orílẹ̀-èdè Nàìjíríà nílùú Abẹ́òkúta bàbá fi ṣe ibùgbé ẹ ṣeun lágbára lọ́wọ́ Ọlọ́run ipa ò ní pin á máa jú yín ṣe o wọ́n ní bàbá tún pè yín gbà mí lórí ètò iṣẹ́ ẹ̀ tún wá kò sí wàhálà yìí wà. bàbá lọ́rọ̀ àwọn àkùlé sú àwọn lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ tún máa bá wọn pàdé lórí ètò gbàgede àṣà níbi tí mo ti ń sọ pé ìbílẹ̀ ni mí ewé àtegbò àwọn baba ńlá wa fún ìwòsàn wa ní o ẹ má jẹ́ àfọwọ́rọ̀ ọ̀tì sẹ́yìn ní ìní tí máa ṣẹ́rí wálé lórí ètò gbàgede àṣà fún tòní ẹ má gbàgbé pè mí lẹ́yìn ètò ẹ̀yin tẹ́ fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ̀yin tí ẹ fẹ́ fún wa lẹ́bùn tá a máa fún àwọn èèyàn tí wọ́n bá gba ìbéèrè wa ẹ pè mí ẹ jẹ́ àfi tiwa gbé tìyín lárugẹ 080 39 72 27 03 00 39 72 2703 àti 080 28 48 1850 bẹ́ẹ̀ bá pè mí ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bá ti gbé wá sórí ètò yìí bẹ́ẹ̀ bá nílò wọn á fún yín àjùlẹ̀ àwọn ìṣàhùn nítorí pé ìgbádùn tí yín gangan ló jẹ wá lógún ẹ bá nílò nọ́mbà wọn ẹ bá ti pè mí ẹ gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti kàn sí wọn ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ yèyé àṣà yín relé lónìí wọn tún padà wá níjọ́ míì ọjọ́ rẹ yèyé àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfẹ́bí sínú oúnjẹ àwọn èmi lọ́mọ bọ́lóúnjẹ bá rí mi tó lójú màá sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má ní wòran mo tún ti ń lọ lónìí wọ́n padà wá lọ́jọ́ mẹ́jọ torí pé ìkọ́ bálá ìkọ́ ọmọ ìjò lẹ́sẹ̀ ni Ìbàràpá ní mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tapá ti tan èrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o agbe ló máa ń dájà tiwa ó dàbọ̀. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò. ẹ̀mú kọ́ má dà kọrin o. Gbàgede àṣà ni gbàgede gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò. kádì kóróbá o kádì sùkú kádàbí mọ́lẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ kẹfẹ́ sanyán bàbá ṣọ́. ìró àti bùbá pẹ̀lú àbètí ajá àgbàna ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn bẹ́ẹ̀ ni kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi ẹ̀fà ṣàkọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Àjàyí látọ́kùn ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. gbàgede àṣà ni